ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá ọ̀yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó milẹ̀ tó ń kilẹ̀ falafala ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀mí tí ò ní jẹ́ kó sọ́wọ́ oníjìbìtì. Wọ́n wà nílùú Èkó, tó bá wà nílùú Èkó. Ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́ ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Lórí social media especially ní YouTube ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá. Máa pe nọ́mbà wọn 08021111530 bóyá máa tẹ ọmọ wọn lẹ́kìtì ìkọ́lé lẹ́kìtì Èkó ṣáni ó ti gbé pawó ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. máa gbọ́ Kẹ́mi máa báṣẹ́ lọ olúwa ti ẹrẹ̀ yìí ó ti ń dùn ó àdúmọ̀ onígbọ̀ ẹ̀ omi dèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ẹ̀rù bó ṣe ń ṣe ni kò máa ṣe. torí tó bá ní kí ló lọ rí gbòòrò pé ta ló ń mi ló ti ti gbọ́. gbogbo wa la ṣàgbọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. Gbọ́mi ẹni ò bá mọ kí ló wá kún o ẹjọ́ yé wọn ọ̀ràǹdà gan. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. orí every gentleman lágbàáyé máa ló ń gbọ́rọ̀ ẹ títí tó fi dé orí àwọn pòfẹ́sọ̀. gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ máa ló nítumọ̀. ìbò gangan lè yan tiwa tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. a ní ẹni ò bá mọ kí ló wá kún o ẹ jẹ́ kó lọ sí YouTube. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. ẹ̀yin tèmi ṣé dáadáa ni báyìí o, ṣé àlàáfíà lẹ wà? A kú ìsinmi aládùn tèmi o. A ṣe ọ̀pọ̀ ìsinmi láyé ẹ̀yin tèmi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi yẹn. Gbogbo àjọ máa ṣe ọ̀pọ̀ ìsinmi láyé o. Orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi ń jẹ́. Ẹ káalẹ́, àdẹ̀kú bó ṣe ń lọ. Kí tó máa bọ́rọ̀ mi lọ, kí n polówó ọjà. Ẹ wo nǹkan tí mo wọ̀ tẹ́ bá fẹ́ rán wo aṣọ báyìí. Ṣé ẹ rí pé aṣọ yìí ó mọ́ ó jojú ń gbèsè, ó kúrò ní kí lo wọ̀. Ó kúrò pé Kẹ́mi kí lo wọ̀, kí lọmọdé yìí wọ̀, kì í ṣe bí aṣọ ẹ mọ̀. Kẹ́mi ò ń wọ aṣọ yàmàyàmà, kì í bá wọn wọ aṣọ òṣì. Àwọn tó tẹ́ pé ẹ bá rí tẹ́ máa mọ̀ pé èèyàn wọ aṣọ òun lè ní Kẹ́mi Bùkọ́lá ń wọ̀. Nǹkan tí mo dẹ̀ ń wọ̀ tẹ́ bá fẹ́ bí mo ṣe wọ̀ yìí, ó wọ òde patí ńlá. Ó fẹ́ ṣìyàwó fọ́mọ ni, ṣáà múra báyìí, wọ́n á wú ẹ̀pẹ́ méjì. Ẹ kàn sí mi 08022111530. Adẹ̀ ní Kampala. Ẹ wo léèta rí eléyìí iṣẹ́ àkóṣe èso ṣùgbọ́n àwọn fún àwọn style tó ń ṣe ń rán sí ni. Ṣé ẹ rí bí apá yẹn? Àwọn style tó ń ṣe ń rán sí yẹn òun leléyìí. Tó adẹ̀ ní tí bá máa ṣe show máa wọ eléyìí tí èmi náà múlẹ̀ nínú ẹ̀. Màá wọ̀ ẹ́ lè rí lára mi bó ṣe ó fún àìgbọ́n kódà mo tún wá láìkè jù àwọn ilé tí mo kóṣẹ́ sí ẹ̀ torí ó rí bó ṣe rí lára nígbà tí mo wọ̀ ọ̀dọ̀ mi ẹ̀bọ̀ mi ìfẹ́ wọlé ní bóyá nínú ọ̀sẹ̀ tá a fẹ́ mú ìmọ̀ àwọ̀ yẹn máa fi ṣáàtì fún kẹ́lẹ̀ rí. Ẹ wo fìlà yìí, tọ̀bá yìí, a ní black colour, a ní blue, a ní colour yìí náà. A dẹ̀ láwọn oríṣiríṣi tọ̀bá lóríṣiríṣi. Ẹ pé nọ́mbà mi. A dẹ̀ ní àwọn jewelries, àwọn Brazilian gold. Ẹ wo lè tí mo wọ̀ yìí. Kì í ṣe gold o, ó fúyẹ́ ju pépà lọ. Téèyàn ò bá ranjú mọ́ báyìí kò lè mọ̀ pé kì í ṣe gold. Eléyìí dá fọ́kùnrin. Bó ṣe wà obìnrin náà ń lò ó. Àwọn ṣéènì òun ni àwọn ọkùnrin sábà ń lò. Ẹ dẹ̀ wo lè tí mo wọ̀ yìí, Brazilian gold ni.
eléyìí ṣẹ́ẹ̀rí pé ó fine ẹ pè mí fún owó òde wọ́n ẹ wo complete ni. A dẹ̀ ní àwọn oríṣiríṣi Brazilian gold lóríṣiríṣi. A ní àwọn ordinary one tí ò ń ṣe Brazilian gold. A ní pẹ́pẹ́ ẹ lè wọ̀ lọ sóde pẹ́pẹ́ tẹ́ bá wọ̀ wọ́n máa wò pé yes ẹ wọ nǹkan tó jẹ ojú ní gbèsè tẹ́ pé àwọn èèyàn gan máa wò owó tẹ́ fi rà yẹn wọ́n á wò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Nígbà tẹ́ bá wọ chain tó jẹ́ pé set tí ó jẹ́ pé 30,000 wọn ò ní fojú yẹn wọ́ kọ́ wọn ò tẹ̀ ní lọ́bẹ̀ bó ṣe fine yẹn beauty yẹn gọgọgọgọ náà máa wò lára yín. So ẹ kàn sí mi. A dẹ̀ ní àwọn tọ̀bá ló eré tí mo wọ̀ yín nísìn kì í ṣe gèlè o èmi mọ gèlè wé mo ní lóríṣiríṣi ṣùgbọ́n mi mọ̀ ń wé òun ló jẹ́ kí dára àwọn ilé nísìn mo ní lóríṣiríṣi mo ní gold colour mo múlẹ̀ ni pé mi mọ àwọn ilé tí mo ní sílé yẹn mi mọ bí mo ṣe fẹ́ ṣe mi ń wọ̀ mi mọ̀ wọ́n bá tẹ̀ nìkan wé mi mọ̀ wé rárá. So ẹ̀yin bí èèyàn bíi tèmi tí ò bá mọ gèlè yẹn ń wé irú àwọn gèlè báyìí ọdún náà àwọn èèyàn tẹ̀ ti kówó lẹ̀ mí tí ì rírà bọ́ tí bá máa rà máa rí pé mo ra ó máa pọ̀ kó tó rà àwọn amótílẹ̀ tẹ́ pé ó ti fẹ́ san àbúmọ̀ ẹ̀ fẹ́ sanwó bíi 20 pieces mo ní kán dúró kí n sì lọ sọ́jà mo dẹ̀ lọ sọ́jà rí mọ́ but wọ́n sọ pé wọ́n dá ọjọ́ so tí bá dẹ̀ ti rí rà màá sọ fún ẹ̀yin tèmi torí ọ̀pọ̀ obìnrin ni ò mọ gèlè wé bíi tèmi báyìí ẹ bá dẹ̀ ti fi eléyìí sórí báyìí ẹ ti wé gèlè nìyẹn ẹ bó ṣe fine mo lè wọ bó ṣe wà mo lè wé lọ patí mo lè wọ kò síbi tí mi lè wé lọ bó ṣe wà yìí ó fún ó dàbí gèlè ní owó òde ẹ̀wọ̀n tí n bá dẹ̀ ti lọ sọ́jà tí mo ti tá a rí wọ́n promise pé wọ́n máa kó wá under time bọ̀ mi ní sọ fẹ́yìn tèmi tó bá ti gbédé màá jẹ́ kẹ́ ẹ gbọ́ àákó wá sí orí ìkànnì yìí. A dẹ̀ ní tọ̀bá lifter eléyìí tẹ́ máa wé sí abẹ́ gèlè délé tí mo wọ̀ ní ìsìn mo lo tọ̀bá lifter òun ló jẹ́ kó ẹ̀rí kó wú lápá ẹ̀yìn òun ló jẹ́ kó wú díẹ̀. So a dẹ̀ tún ní scarf oní stone ńlá lèmi ń tà èmi òun láìkì àwọn nǹkan kéékèèké yẹn àwọn yẹn tẹ́ bá ra nǹkan tẹ́ pé kò àwọn nǹkan tó jẹ́ pọ̀ kì í pẹ́ kì í lójú tèmi ni òbẹ́ mi ṣe máa ń ṣe tèmi ò mọ bó ṣe ra nǹkan kékeré tí bá fẹ́ ra aṣọ ní ìsìn máa rí pé mo ra aṣọ ńlá ẹ mọ àwọn àǹkárá tèmi ń wọ àwọn àǹkárá ńlá bá dẹ̀ fẹ́ ra aṣọ náà tí mo fẹ́ wọ̀ bí àwọn aṣọ tí mo ń wọ̀ máa rí pé mo ra ńlá so that á lè last kíyàn má rojú owó pé à ń jẹ́ kí lọ ra aṣọ kékeré ẹ ra aṣọ ńlá yẹn bá ń bẹ̀ kò síbi tẹ́ ẹ wọdé tán níwò yín so nǹkan tó fà á nìyẹn gèlè àwọn scarf yẹn oríṣi mẹ́ta ni mo sọ fún yín a ní kékeré pátápátá lélẹ̀ tó wà láàárín adẹ̀lélẹ̀ tó yẹ pé ńláńlá yẹn lèmi ń tà 7,000 lèmi ń tà 7,000 adẹ̀ náà tọ̀ bá lóríṣiríṣi ẹ pè mí ẹ bá ní ìdìtọ̀ bá ẹ pè mí WhatsApp number mi 08022111530 WhatsApp number mi nìyẹn tó yẹ pé jẹ́rìsì náà lẹ ní ẹ pè mí ó jẹ́ aṣọ adẹ̀ náà wọn lace lóríṣiríṣi ẹ̀yin tèmi a ní àwọn lace lóríṣiríṣi kò sí kọ́lọ̀ lace tó sí lọ́wọ́ mi tẹ́ bá fẹ́ rà fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rà láti túta ẹ pè mí màá dín owó fún yín ẹ pè mí á dáa fún yín o ògùn wa kò ní wọ òkùnkùn ògùn wa máa búyọ ni ọmọ aráyé ò ní bínú wa ọmọ aráyé kò ní gbé wa ṣubú lágbára lọ́wọ́ Ọlọ́run òkè òkè lọ́yẹ́ ń fọ̀hún òkè òkè ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti èmi Kẹ́mi Bùkọ́lá òkè òkè ní gbogbo wa máa lọ o ọ̀rọ̀ mi ò ní pọ̀ lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ nílẹ̀ wa Nàìjíríà àti nílẹ̀ Yorùbá àkọ́kọ́ ṣe rí wọ́n ní wọ́n fẹ́ dìbò Yorùbá nation a fẹ́ ṣe gbogbo kínní kan ṣé ẹlẹ́ni tó bá wọ pé òun fẹ́ kí àwọn fẹ́ bá bàbá wa Tinubu lọ ẹ̀yin tèmi ẹ má bù wọn mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má bù wọn tí wọ́n lẹ́yìn tá a bá rí èèyàn tó bá ní Yorùbá nation ló ń bá fẹ́ bá lọ ẹ má bù wọn mi ì fẹ́ kí a búra wa ká sọ̀rọ̀ wa di ọ̀tá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí nǹkan tó kọ síwájú ẹ̀yìn ló kọ sí èèyàn míì mo ń fẹ́ fi dá yín lójú wípé ìrètí àwọn ọmọ Yorùbá ti pin mi nípa fún yín ìrètí àwọn ọmọ Yorùbá ti pin lórí pé kí ká máa tẹ̀síwájú ìdí ni wípé ìgbà tí
Yorùbá lọ tó ń ṣe ọdún mẹ́jọ fún ẹ̀ pé ìgbà gan ìyàwó gan wá ṣẹ̀ bẹ̀rẹ̀. So ẹ̀rù máa ba àwọn èèyàn wípé ẹni tó tẹ̀jẹ́ ológun tó lọ síbẹ̀ yẹn tó jẹ́ pé ìyá náà la bá bọ̀ ńbẹ̀ ìgbà yẹn gangan ni nǹkan máa le fún wa nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn ti máa bẹ̀rù pé nígbà tí àwọn mi bá tún wá lọ àfàìmọ̀ kó bá jẹ́ pé inú ìyá yẹn la máa kú sí. Ẹ̀rù ń bá àwọn èèyàn kí pé báyà àwọn èèyàn kórìíra bàbá wa Bọ́lá Ahmed Tinubu o. Ẹ má ṣì àwọn èèyàn gbọ́ o, ẹ má ṣì àwọn èèyàn gbọ́, kò sẹ́ni tó kórìíra èèyàn kankan. Ní nǹkan bíi 7 years ago mo wà ní àwọn tó campaign fún bàbá Buhari torí ta ni torí bàbá Tinubu mà ní. Mi mà mọ̀ bàbá Buhari níbì kankan, mi mà mọ̀ rí, kò máa ń ṣe bí mi, ṣùgbọ́n torí ìfẹ́ tí mo ní sí bàbá yẹn, àìmọye ìgbà táwọn ọmọ Ìgbò tó máa bú wa àti ẹ̀pọ̀ nígbà yẹn tó máa bú wa lórí bàbá yìí, tó máa ní mùmú ni wá kìnnìkan tá máa ní ẹ fi wálẹ̀. Bàbá yìí wá gbé bàbá yìí jáde, ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Mo ń fẹ́ fi dá yín lójú ẹ̀yin tẹ́ ń wò mí. Àwọn tó ní mọ́tò sí Àpápá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ yìí kì í ṣe rọ́ o, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ni mo ń sọ fún yín o. Gbogbo wọn ti fi mọ́tò wọn lẹ̀ wọ́n clear, gbogbo wọn ti fi mọ́tò wọn lẹ̀ wọ́n lè clear ẹ̀. Nǹkan tó dẹ̀ fà á ni wípé underage tí wọ́n lọ gbówó ńlá lé lórí underage tó jẹ́ Benz tẹ́pẹ́ á fi 700 clear tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó di 2 million. Àwọn ènìyàn wọ́n kò tiẹ̀ rò pé 2 million èlò làwọn ra gan náà, èlò làwọn gbé. Ẹ máa gbé lọ́jà. Mo ti réyàn nísìnyí, mo ti réyàn 5. Èèyàn kan nínú àwọn 5 yẹn ó ní underage 4 tó wá láti Germany. Ẹrù dẹ̀ kún bámbám. Ó ní kò sí bóun ṣe lè ṣe, ó ní òun dáṣì ìjọba Nàìjíríà kan lọ jẹ́. Ṣé irú yẹn nínú èèyàn máa wá dùn? Ẹjọ́ tó lóun irú ẹni tó lose mọ́ owó ńlá yẹn, ta lẹni tó fẹ́ rẹ̀ lẹ́kún? Ṣé ó lè máa sọ pé kó wá dìbò fún yàn kan tí ó máa dúró tí ò ní ṣépè fún yín? Ọ̀rọ̀ yìí ò nídìí kẹ́ wá bẹ̀ èèyàn ní online pé kán dìbò fún yàn kan àbí kán yọ. Ẹ jẹ́ kí oníkálukú kó tẹ̀lé ọkàn ẹ̀. Ẹ jẹ́ kó oníkálukú tọ́nà bá ní òun dé, tọ́nà bá ní èèyàn kan máa ṣe nǹkan, kò sí ẹ̀dá alààyè kan tó lè dá dúró. Nǹkan tó dá mi lójú nìyẹn. Ṣùgbọ́n mistake táyìn èèyàn máa ń ṣe ni pé ẹ máa fọwọ́ sọ̀yà, ó dá mi lójú, mo ti rí lójú àlá, lágbájá ló máa lọ. Ẹ stop, ẹ máa ṣe bẹ́ẹ̀, ẹ ń ṣe Ọlọ́run náà. Nígbà tí ẹ ń ṣe Ọlọ́run, mi tẹ̀fẹ́ sọ̀rọ̀ lọ jìnnà, bó tẹ́ ẹ ń ṣe Ọlọ́run. Tẹ́ bá jẹ́ Ọlọ́run lè máa sọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Kò sẹ́ni tó mọ̀la. Lórúkọ brother mi kò ní ta ní mọ̀la, nobody tó mọ̀la. Nǹkan tètè máa sọ ní pé a nígbàgbọ́ adé gbàdúrà sọ́nà pé kọ́nà bá gbéyàn wá débẹ̀. Kì í ṣe pé ká máa fọ́ sọ̀yà pé ẹ ti rí ẹ̀yin náà ti wá di bàbá pásítọ̀ yìí Túndé Bákàrè tó lòun kò sí Ọlọ́run ló fi hàn òun. Ẹ dẹ̀ máa parọ́ mọ́ Ọlọ́run láì ṣe pé báyà àfiṣe ni. Ọlọ́run tí ẹ wá rí Ọlọ́run fi débi pé nǹkan díẹ̀ bá ẹ parọ́ mọ́ Ọlọ́run, ẹ ti mọ̀ pé Ọlọ́run lè wá sọ fún yín pé irọ́ màlẹ̀ pamọ́ òun. Ẹ má jẹ́ ká máa fọwọ́ sọ̀yà, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ adé Ọlọ́run. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ adé Ọlọ́run. Gbogbo nǹkan láyé nídìí àdúrà. Ohun tó dáa ó nídìí àdúrà. Eléyìí tí ò dẹ̀ sùn ọ̀nà, àdúrà náà la máa gbà. Ẹ jẹ́ ká máa gbàdúrà. Tó lọ́ bá pé bàbá yìí náà ló máa ṣe. Mo sọ fún láti ilẹ̀ pé èmi ò lódì. Ṣùgbọ́n nǹkan tó kò wù mí lọ́kàn ni wípé tí a bá náà bá lè fún wa láǹfààní, tó náà bá lè wá ṣe láàánú nílẹ̀ Yorùbá, kó dẹ̀ jẹ́ kí Yorùbá lè ṣẹ̀kú bọ̀ sí. Nǹkan tèmi ń gbàdúrà ni. Ṣùgbọ́n èmi máa ń sọnú ọ̀rọ̀ mi torí mo ní àròjinlẹ̀ gangan, mi ò ń ṣe bí Ọlọ́run. Ní ìkọ̀kọ̀ tẹ́ ń jáde sọ̀rọ̀ tán, mo gbàládùra pé tí Ọlọ́run bá jẹ́ kí ẹni tó pé ẹni tó náà fẹ́ lọ náà dápò òun náà ló máa wà ń bẹ̀ déédéé ni. Ṣùgbọ́n bí mo ṣe fẹ́ ni pé kí Yorùbá lọ torí ìyà yìí ti pọ̀ jù, ìyànjẹ yìí ti pọ̀ jù, ìyànjẹ yìí ti pọ̀ jù. Ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Tí ẹ bá jẹ́ ẹni tó ń jáde lẹ máa mọ̀ pé ìyànjẹ pọ̀, àwọn Haúsá yàn wá jẹ púpọ̀ jù lórí ọrọ̀ ajé wa nílẹ̀ Nàìjíríà. Àwa la ní ọrọ̀ ajé jù, àwa dẹ̀ la ń jìyà jù. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, nǹkan tẹ́ bá fẹ́ ṣe tó wá látọkàn yín, ẹ má ṣe torí owó ṣe
ẹ tẹ̀lé. Èmi ò lè wá máa control èèyàn ní online. Nǹkan tó bá wù anybody ló lè ṣe, ẹni tó bá wù anybody ló lè tẹ̀lé. Tó bá wù ẹ́ o lè tẹ̀lé Yorùbá nation, kò ṣe nǹkan kan. Bó wù ẹ́ o lè tẹ̀lé APC, bó wù ẹ́ o lè tẹ̀lé PDP, kò sí ohun tó kàn yàn. Bó wù ẹ́ o lè tẹ̀lé Labour Party, gbogbo ẹ̀ ṣáà dá ní tèmi. So Ọlọ́run á ṣàánú wa, ire ayé wa kò ní bọ́ sọnù lọ́wọ́ wa, ògo á máa bú yọ. Ṣé ẹ rí ikú pa lọ́tún, ó ń pa lọ́sì, kò máa ní pẹ́ ẹni tá a mọ̀, ẹni tí mo mọ̀ àtẹni tẹ́yìn náà mọ̀, a ní fojú sunkún ọmọ o. Ọmọ aráyé ò ní fi ikú ọmọ ṣèwárọ̀. Lẹ́ẹ̀kan sí, ọmọ aráyé ò ní fi ikú ọmọ ṣèwárọ̀. Ẹ máa ṣàmí o, ẹ bá ti ń gbọ́rọ̀ ẹ ṣàmí o. Àdúrà tó nípọn ni àdúrà yìí o. Tẹ bá rí ẹni tó ń ṣe gbérégbérégbéré, wọn á ní ẹ fẹ́ fílẹ̀. Wọ́n lè lọ mọ olórí aṣọ ọmọ tó ga jù náà mẹ́, wọ́n dẹ̀ mú wálẹ̀. Ẹjọ́ orú ẹni bẹ́ẹ̀, ṣé ó máa lágbára láti máa ṣèjọ̀gbọ̀n mọ́? Ṣé ó máa lágbára láti máa halẹ̀ mọ́? Òun ni wọ́n fi ń gbàdúrà wípé Ọlọ́run má jẹ́ káyé fi ikú ọmọ ṣèwárọ̀. Ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣàdúrà o, mo ṣe ń ṣàdúrà, ẹ máa ṣàmí o, á dáa fún wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò ní pọ̀ lórí ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn ní online. Ó mà dáa kéèyàn wálé ayé kéèyàn. Ṣé ẹni téèyàn bá wálé ayé tí ò bá ní ọgbọ́n àti níláárí á le gan. Ọgbọ́n la fi ń níláárí, ọgbọ́n la fi ń gòkè, ọgbọ́n la fi ń di nǹkan láyé. Ẹni tí ò bá ní ọgbọ́n tó bá ní 1 million á ná báṣubàṣu torí pé kò dúró kó jókòó kó wò bá kí ni mo lè fowó ìṣe o, kí ni fowó ìṣe báyìí, kí ni fowó ìṣe báyìí. Mo ti rẹ́ jẹ́ pé 20,000 ló fi jẹ́ èèyàn láyé. Kí ló fà á? Torí pé ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀. Ó ní má fi sọ̀rọ̀ bàbá gàdáfì. Bàbá gàdáfì ó mà ṣe mí láàánú o. Wípé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí, bẹ́ẹ̀ jókòó kẹ́ ẹ ti ẹ̀ ronú fọ́jọ́ kan. Àgbà ní ara yín. Àwọn ọmọ kékeré, àwọn ọmọ inú yín á máa tì í báyìí, wọ́n máa tì í báyìí, wọ́n máa pọ́n yín lé lórí irọ́. Wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ yín o. Wọ́n ń bà yín láyé jẹ́ ni o. Ẹ máa inú yín á máa dùn tó bá ti ń sá bàbá gàdáfì. Inú yín á máa dùn. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wọ́ra yín online. Bàbá yìí, ẹ ṣe títí. Ọ̀rẹ́ ẹni tó bímọ fún yín, tó bí ọmọ odidi 2 ọkùnrin kan obìnrin kan. Òun gbọ́ngàn lẹ́wà sọdọ̀tá online. Èní kan láti rí ọkọ àtìyàwó tó ń jà. Ìyàwó àtọkọ lè máa ṣe ọ̀tá, ṣùgbọ́n ọmọ yẹn wọn ò ní fọmọ wọn ṣeré o. Ṣùgbọ́n ẹ̀yin ò ronú débi pé kò yẹ kí ẹ bá àwọn ọmọ yín jà. Kò sí ìjà tí ọkọ àtìyàwó ń jà láyé wọn fi tọmọ sí o. Kò sí ìjà tí ọkọ àtìyàwó ń jà láyé mi tí ìríbi tí wọ́n ti fi tọmọ sí, wọ́n á yọ tọmọ kúrò bẹ́ẹ̀ ni. Torí ìgbà tẹ́ máa fẹ́ra yín, àwọn ọmọ yìí ò sí ń bẹ̀. Ìgbà tẹ́ máa fẹ́ra yín, àwọn ọmọ yìí ò sí ń bẹ̀. Kò yẹ kẹ́ wá jà, kẹ́ wá fi àwọn ọmọ yẹn, kẹ́ wá fi tàwọn ọmọ sí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ dẹ̀ ti ṣe yẹn nìyẹn. Ẹ ti dá àwọn ọmọ ẹ dá ìyá wọn. Ìyá wọn ń ṣe àdágbé àdáfà lórí àwọn ọmọ, ó tàn àwọn ọmọ yẹn, àwọn ọmọ yẹn dàgbà. Àwọn ọmọ wa níláárí kò yẹ kẹ́ wá máa sọ. Torí kíní kan bá máa léwó, kì í ṣe ẹnu ẹdìyẹ yín ló yẹ kó ti gbọ́. Torí kí ni ìdí ni wípé ẹ bá àwọn ọmọ yìí, ẹ fún àwọn ọmọ yìí lówó náà. Ẹ bọ́ wọn ẹ̀tọ́ wọn nílé ìwé. Gbogbo bó ṣe wá ń halẹ̀ náà láì tẹ́ ń bá àwọn ọmọ yẹn jẹ́. Ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó bó tilẹ̀ wò mọ́ láyé. Àwọn ọmọ yìí ṣì ní àwọn ọmọ yẹn. Ẹ rántí ìgbà tẹ́ ń fẹ́ Adébímpé Aláṣọàdúrà bí ẹ ṣe bẹ̀ sí ń gbà àwọn ọmọ yẹn ṣépè tó ní dé Elizabeth Gaddafi ti kọ́ ọmọlé ẹ sí ẹ lọ́wọ́. Mo sì máa ń rántí ọjọ́ yẹn. Mo dẹ̀ ń wò pé irú àwọn èèyàn wo lélẹ̀. Ẹ̀yin tẹ́ wà online yẹn le gan o. Àwọn ọ̀rọ̀ mi tẹ́ máa ń sọ bẹ́ẹ̀ má dẹ̀ máa mìírí pé ṣé èèyàn làwọn ilé ìṣá àbẹ̀ranko. Mo dẹ̀ ti wá rí inú ṣáàtì pé ìwà àti Adébímpé wá ń gbéra yín mọ́ra. Sísá Adébímpé ó kù díẹ̀ káàtó o. Tẹ́ ẹ bá padà sọ́dọ̀ máa yẹn, a jẹ́ pé ẹ̀ ń ṣọmọ Oǹdó o. Tẹ́ ẹ bá lè padà sọ́dọ̀ gàdáfì yẹn, tẹ́ ń fẹ́ra yín padà torí ọwọ́ tẹ́ ń gbé ó dàbí pé tẹ́ ti ń fẹ́ra yín gan padà.
ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ṣe é ṣé ẹ máa wá pè lọ́mọ kan Oǹdó àtèkìtì à ń gbára dáradára. Kò sí ọkùnrin náà láyé, kò sí bó ṣe lè tó bá sọ̀rọ̀ sí mi tó yẹ̀yẹ́ mi, kò sí nǹkan tó lè ṣe mọ́ láyé o. Kò sí owó tó lè gbé fún mi, èmi àti ò lè ṣe mọ́. Ẹ gbàgbé pé ó dáa ká máa dáríjì ẹ, ṣùgbọ́n a lè jọ ṣe mọ́. Màá dáríjì ẹ lọ́kàn mi, irúgbọ́n kíkí gan mi ní kí ẹ mọ́, ṣùgbọ́n mi kò tiẹ̀ ní gbé ẹ sọ́kàn ni. Mi ì ní ru ọ̀rọ̀ ẹ, ṣùgbọ́n àní kíra mọ́. Tẹ́ bá tún wá padà sọ́dọ̀ gàdáfì, á ṣe mí láàánú gan fún yín, madam Bímpé Aláṣàdúrà. Tẹ́ bá tún padà sọ́dọ̀ ọmọkùnrin, á ṣe mí láàánú gan fún yín, màá dẹ̀ mírí fún yín. A jẹ́ pé ẹ̀ ń ṣe ọmọ Oǹdó gidi. Ọmọ Oǹdó gidi òun wọ́n ń ṣe báyẹn. Ẹ lọ rò, ẹ lọ jókòó, kẹ lọ rò, kẹ lọ gbogbo àbàṣà tí máa wá fi ń ṣe lọ́dọ̀ káàsì lọ́dọ̀ ẹ lọ́hùn-ún tó sọ bí ẹ ṣe ń ṣe bóun ṣe ń bá yín sùn. Èmi ò rírú ẹ̀ rí kí ọkùnrin àgbàlagbà báyẹn kó wá síta kó dẹ̀ máa ṣe bó ṣe máa ń bọ́kùnrin obìnrin sùn, kó dẹ̀ máa sọ níta, tó bá jẹ́ pé ìlú tó lófin ni, tó yẹ pé kì í ṣe pé ayé tó bàjẹ́, irú ọ̀rọ̀ tó ṣe yẹ kán gbé kán ti bàbá yẹn mọ́lé, kán rán lẹ́wọ̀n bí ó tẹ̀ ju ọdún 3, kán rán lẹ́wọ̀n kó lọ ṣẹ̀wọ̀n. Ipò wa ń yẹ̀yẹ́ obìnrin tó gun àyẹ́ tó bá sùn, ó wá ń yẹ̀yẹ́ ẹ̀ online. Ó yẹ pé bàbá yẹn ṣe ẹ̀wọ̀n. Kò lè wá ṣẹ̀wọ̀n nìyẹn, ó wá ṣe gbogbo ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe ẹ ti àgbàgbé nìyẹn? Àbí ká wá sọ pé ẹ̀ wá rọ́kùnrin mi pè yín mọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o, ẹ má bínú ẹ ti bí pé o. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo rò pé bóyá ẹ̀kọ́ tiẹ̀ wò pé kí n gbèjà, torí ẹ̀ ti bí pé máa ń láì láti máa gbèjà. Ó máa ń gbèjà, ó máa ń dá sí nǹkan mi tẹ́ pé ó máa ń wú mi lórí. Torí ìgbà tí dọ̀kásì yẹn wọ́n jáde, wọ́n sọ̀rọ̀ tó wú mi lórí, inú mi dẹ̀ dùn sí wọn. Gbà yẹn mo jáde, mo sọ̀rọ̀, mo kí wọn, mo dúpẹ́ lọ́wọ́ wọn pé bó ṣe yẹ kéèyàn máa ṣe ni. Bàbá tó wá rí nǹkan tẹ́ ẹ ṣe tí ò bá dáa, àá tún jáde àtúntọ́. Ẹ má pàṣẹ sọ́dọ̀ bàbá Gàdáfì o. Ọmọkùnrin yìí ò ń ṣèyàn gidi o. Bàbá tó lọ lu ìyàwó wọn ni wọ́n fẹ́ màmá kan, wọ́n tún lọ lù ní patí. Ẹ má fẹ́ bàbá yẹn ti bí pé mo nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run bá ń gbọ́, mo nífẹ̀ẹ́ yín. Mo nífẹ̀ẹ́ yín ju pé kẹ́ lọ fẹ́ bàbá yẹn padà. Torí ọwọ́ tẹ́ ń gbé, tẹ́ sọ pé bàgà ẹ̀ kọ́ má bu, kí láti sinẹ́ má bu, kò kàn yín. Ẹni tó bá ti so kinní kan mọ́dì, ó ti di àmúṣeré fún ọmọ ẹ̀dì àbọ̀nà ṣe ń pè. Àwọn ló ń kọjá èèyàn, bàbá Gàdáfì ló ń kọjá. Bọ́ọ̀lù ṣe máa rán pátí ló máa lu obìnrin. Ó yẹ kẹ́yìn kó ṣe ṣáàtì lórí ẹ̀, ẹni tí bí ń pé ìwà burúkú ni bàbá yẹn wù. Kí lé ọmọbìnrin yẹn bá ṣe fún yín tẹ́ máa lọ lù ń patí? Gbogbo ìwà tí màmá yẹn sọ pé wọ́n wù nígbà tọ́jọ́ wà, gbogbo ẹ̀ ló wá hàn sí gbogbo wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo èèyàn máa ń bú màmá yẹn, kò sẹ́ni tó lè bú màmá mọ́ báyìí. Torí gbogbo àṣírí yẹn wá ti tú sí wa lọ́wọ́ pé bàbá yẹn gan ní lọ́wọ́, wọ́n ti sẹ́wù. Bàbá Gàdáfì ẹ lọ sorun 3 tí ọmọkùnrin ń sùn o. Àgbàlẹ̀ ń dà lọ yìí o. Bẹ́ẹ̀ ṣe ń wá sí online tẹ́ wá ń yẹ̀yẹ́ ara yín, ẹ̀yẹ̀yẹ́ èèyàn kankan. Ẹ̀yẹ̀yẹ́ ara yín nígbà tẹ́ tún ta mọ́ Àbíkẹ́ tí ò jáde, tí ò ṣiṣẹ́ àtìlẹ́yìn lórí, tí ò ṣiṣẹ́ àtì nípa yín, torí pé ọmọ yẹn kò jà mọ́. Ṣé ìkànnì yín ẹ̀yin gbogbo ẹ̀yin àti ìyá késẹ́ẹ̀tì o àti gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ̀tì ìjà yẹn gbà yẹn, tẹ́ bẹ̀rẹ̀ sí ní yin ọmọ yẹn, ìkànnì yín. Ṣé wá rí ayé ìsìn èmi bá jáde fún yín pé tí n bá jáde pé ẹni tó ń jà ní ìsìn tí mo sọ pé má bá ẹnìkankan jà, wọ́n rà bí ò nífẹ̀ẹ́. Wọ́n fẹ́ ti ẹ̀sẹ̀ nu wàhálà ni. Nígbà tí Àbíkẹ́ ń jà, gbogbo ìmàlẹ́ nífẹ̀ẹ́ lẹ́nu mọ̀rọ̀ sọ, ó lẹ́nu ọmọ ìwà wò ó pé lẹ́yìn ìgbà tí ọmọ yẹn ò jà mọ́ tàbí kí ò jà mọ́, á ti rí àyípadà rere nínú ayé ẹ̀. Ògùn ẹ̀gbọ́n tún wá búyọ lójú tí ilẹ̀ máa ń pẹ́ kò ní nǹkan, ó ti ní 10. Àbíkẹ́ ti ní nǹkan. Ẹ má sọ pé kò ní, tí ó ti kọ́ máa pariwo pé kó sọ̀rọ̀ ẹ̀ di àwọn kan tẹ́ pé kán sọ́pọ̀ àwọn ti wá síta, kán yàgbẹ́ bẹ́ẹ̀ wọ́n ti wá, kán náà kọ́ 100,000 wá gbé wá síta. Gbogbo èèyàn kì í ṣe gbogbo èèyàn ló ń ṣerú ẹ̀. Kí gbogbo èèyàn ló ń ṣe àṣehàn báyẹn. Òun kò ń ṣe é, ṣùgbọ́n mo mọ̀ nídìí tèmi rí Àbíkẹ́ yẹn, Ọlọ́run ti gbéga ju ti tẹ́lẹ̀ lọ. Nígbà tó stop láti máa jà, àwọn èèyàn kan ń súnmọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣáà máa ń bú ni. Torí ìgbà yẹn mo wò pé irú ọmọ kékeré wo ni, at least màmá yìí ọmọ àgbàlagbà ni, ó yẹ kí wọ́n kó fi platform yẹn kó fi ṣe nǹkan tó dáa, kò yẹ kó máa fi jà, lèmi máa fi ń sọ̀rọ̀ ńgbà yẹn. Láti ìgbà tí ò jà ẹ rí àwọn èèyàn kan bú mọ́. Èmi ń ṣàdúrà fún ni. Toró gbà fún màmá yìí, ó wò pé òun ò jà mọ́, inú wa ń bí yín.
ìwọ bàbá gàdáfì ó wá bẹ̀rẹ̀ sí ní bú ọmọ yẹn torí pé kò bá ìyá Esabod jà. Ìwà burúkú ni ìjà ò dọ́là orúkọ ló ń sọ ni. Tó bá yẹ pé ìgbà tó ń jà yẹn kí wọ́n tún pa ọmọ àbíkẹ́ yẹn ẹ máa ṣayé yín torí aṣíwájú ogun lógún máa ń dojú kọ. Tó yẹ pé ìgbà tó ọmọ yẹn ń jẹ mẹ́rẹ́ tọ́mọ yẹn máa sálábẹ́lẹ̀ mẹ́rẹ́ owó tó máa ná lórí ara rẹ̀ tí ẹ̀mí ò fi bọ́ sí inú ìjà yẹn abẹ́rò pé ìjà kékeré ni wọ́n jà lọ yẹn ni. Ọmọ yẹn dè wá rò ó pé òun fẹ́ ṣe ìyá ọmọ òun ò jà mọ́ lẹ wá gbógun dé lẹ gbọ́ tẹ̀dé lẹ bẹ̀rẹ̀ sí ní bu lẹ bẹ̀rẹ̀ sí ní lálẹ́ lẹ bẹ̀rẹ̀ sí ní ojú ẹ̀ kiri lẹ bẹ̀rẹ̀ sí ní yẹ ìyá ẹ̀ kiri. Ẹ̀yin náà bímọ ẹ lọ fọmọ yín nínú ilé yín kẹ wá mú sọ online kó máa jà. Ajẹ́bàá ọmọ ní kẹ́sẹ̀tì mo sọ pé wọ́n bímọ kọ́ lọ́mọ ọmọ nínú ilé kó wá mú wá sọ online kó máa jà. Àbíkẹ́ lòun ò jà mọ́ pé ṣé ọ̀ràn ni wọ́n fi ń jà nìyẹn, ṣé wàhálà náà fi ń jà ní bàbá gàdáfì ẹ fọmọ yẹn lọ́rùn lẹ̀. Ó lòun ò jà mọ́, ó lóun fẹ́ gbélé ayé ṣe rere, òun fẹ́ gbélé ayé ṣe nǹkan tó dáa, òun fẹ́ gbélé ayé ra mọ́tò ńláńlá, òun fẹ́ gbélé ayé kọ́lé, òun fẹ́ gbélé ayé máa bímọ lémọ, òun fẹ́ gbélé ayé ní ọkọ gidi. Òun ò gbélé ayé wa máa jà, òun ṣe àjàngbòlà. Ẹ̀yin la alájàngbòlà tẹ́ ń jà kiri tẹ́ ń lùyàn kiri inú ojú patí. Ó lóun ò ṣì yẹn mọ́, ṣé ogun wá wà ń bẹ̀? Ẹ wá bẹ̀rẹ̀ sí mọ́mọ ẹni wà lálẹ́ bẹ̀rẹ̀ sí ní bu ẹ bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní rojú ẹ̀ kiri. Èyí ga o, ṣé rójú ayé? Àbíkẹ́ ṣe rójú ayé máa lọ bẹ́ẹ̀ ní ṣó àwọn tẹ̀lé ẹ̀rọ náà ń pa o. Tó yẹ pé kankan ti ṣe ẹni wọ́n á ti padà lẹ́yìn ẹ̀ o. Ìwọ náà ti rójú ayé bẹ́ẹ̀ pé ìfẹ́ tá a fẹ́ dìyẹ kò ju pé ká pa jẹ́. Ìfẹ́ tó ń fẹ́ ni pé kò ṣáà lọ máa jà, wọ́n mọ̀ kó lẹ́nu kó lọ máa jà tí kò bá dẹ̀ ṣe ìwọ àtẹ̀bí ẹ̀ ló máa ran. Adẹ̀dúpẹ́ pé bí ìjà ẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹ̀mí ò lọ, ọpẹ́ tó yẹ kí gbogbo yín máa dá nìyẹn. Nídìí eléyìí ẹ má wá sí online wa máa jà mọ́, ẹ jẹ́ ká bára wa ṣọ̀rẹ́ ẹ wá sí online wá tajà, ẹ wá sí online wá ṣe nǹkan tó dáa, ẹ wá sí online ẹ wá pa owó. Èmi ṣé ẹ rí pé bàbá jẹ èmi wọ́n máa gbọ́ ọmọ láìkè owó, èmi dẹ̀ láìkè owó mọ̀ láìkè owó tí mo dẹ̀ láìkè owó mi tọrọ owó mo máa ń ṣe iṣẹ́ ni. So ẹ jẹ́ ká fi platform wa ká fi wá jíjẹ fún àwọn ọmọ wa káà náà lè ṣèyàn lọ́jọ́ iwájú, ká ṣe ìkànlẹ̀ fáwọn ọmọ wa. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa rí àwọn ọmọ wa wọ́n á ṣe dáadáa. Àwa máa rí owó máa fi gbé nǹkan gidi ńlẹ̀ fáwọn ọmọ wa, a máa rí ọmọ wa tọ́. Owó ò ní dá lọ́wọ́ wa, gbogbo wa tá sọ̀rọ̀ náà láì àní ṣorí burúkú láwọn èèyàn gidi ní o tínú wo pé méjì tí wọ́n ṣe oníjàmbá èèyàn o. Ògo á dẹ̀ máa búyọ, ilé ayé wa kò ní dàrú, ọ̀nà wa máa là, ìtẹ̀síwájú máa bá wa oníkọ̀ọ̀kan wa, ó máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí ẹ wo nǹkan tí mo wọ̀ yìí, ẹ wá bá wa rà á, ẹ wo bó ṣe ń dún, ẹ rò pé góòdù ni o, ẹ wá bá wa rà á. Ẹ tún wá wọlé inú gbogbo ẹ pè mí fún o. Brazilian gold yìí o kò wọ́n o, ẹ pè mí fún eléyìí náà kò wọ́n o, eléyìí ọkùnrin lè lò ó, kò yẹ yín ẹ rí. Ẹ bá wọ̀ báyìí kẹ́ tó lè mọ̀ pé kì í ṣe gold, ó máa pẹ́, Ọlọ́run bá ń gbọ́. So ẹ bá mi ra Kampala, ẹ bá mi ra lace, ẹ bá mi ra turban oríṣiríṣi gbogbo nǹkan tí mo dárúkọ ẹ̀ confam dẹ̀ ní gbogbo ẹ̀. Àwọn aṣọ tá a rán tá a fi lace wọn àwọn voile lace ńlá ni tó dẹ̀ pé confam ni. Ẹ wá bá mi rà, ẹ̀yin tẹ́ fẹ́ rà tútà ẹ bá mi rà, ẹ̀yin tẹ́ fẹ́ ra gèlè tútà ẹ bá mi rà, ẹ̀yin tẹ́ fẹ́ ra Kampala láti tútà. A ní Mali Kampala oní 60,000, a ló ní 45,000, a ní ordinary ti Kampala Abẹ́òkúta 33 eléyìí ní sí 30,000 ni. Ẹ wò ó kí n fi hàn yín lẹ́ẹ̀kan sí 30,000 ni mo tà. Ẹ wo style tó ṣe tún náà 3 step 1 2 3 ẹ wo ẹ̀dọ̀ bá ìṣàyẹ̀ ó wà òkè gan. Tọ́ba dẹ̀ wà ẹ ṣé mo dúpẹ́ o. 08022111530 08022111530 ẹ dẹ̀ pè mí fún àgbo nǹkan tó bá ń ṣe lágọ̀ọ́ ara. Ẹ̀ka mátá náà ó dẹ̀ wà, ẹ ṣé mo dúpẹ́, ó dàrú.